ẹ̀yin àfáà tẹ́ ń bẹ ń jòkó lẹ̀ ẹ wá gbọ́ lọ́hùn tí ń sọ̀rọ̀ ara ẹ̀ èmi lọ́ba tí ń bẹ gbogbo agbára ti yín ọ̀tàn jọ kan táwọn kan ti tán lánàá táwọn kan tán lónìí táwọn kan múra lọ́wọ́ báyìí tí ọ̀tàn lọ́la ọ̀túnla bílẹ̀ bá ti ń mọ́ bílẹ̀ bá ti ń sú lágbára ń bọ́ lọ́wọ́ alágbára mi làṣẹ ń bọ́ lọ́wọ́ aláṣẹ mi lòfin ń bọ́ lọ́wọ́ olófin mi. أنا الموجود فاطلبني تجدني أنا الموجود فاطلبني تجدني èmi Ọlọ́run èmi lọ́ba tí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ. وإن رمت سواي فلم تجدني. àmọ́ bàbá ti ro nǹkan mi bàbá ti ro nǹkan mi tó yàtọ̀ sí mi Ọlọ́run فلم تجدني ó sì ní rí mi. تجدني في سجودك القريبا إلى معناك فاطلبني تجدني إلى معناك فاطلبني تجدني. àbá tẹ̀jírí ní orí bí oko ibi gbé wa lọ láwa ni. إذا عبدي عصاني فلم تجدني. أنا الغفار فاطلبني تجدني. أنا الغفار فاطلبني تجدني. Professor Adaramaja gbogbo yẹn kí yín ẹ dákun ẹ jẹ́ rí farabalẹ̀ ìjókòó ìyàfọ́ lọ́nbẹ̀ yín Superbu akíyín ẹ dákun ẹ jẹ́ rí farabalẹ̀ ìjókòó yìí ẹnu wọn ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a fi sọ́nà ẹ bùn wá ẹ dákun. أنا الموجود أنا الموجود فاطلبني تجدني. àbá àwọn dámì gòrò àṣẹ èèyàn ọmọ Ọlọ́run pè ní wọ́lọ́run kì àṣẹ sìn Ọlọ́run òdùn ẹ̀dá la ní wọ́n pé bó láti rọ́ lọ́wọ́ ọ̀hún gan àṣẹ sìn ní òdùn la. àṣà àárín èèyàn pẹ̀lú Ọlọ́run ọ̀dọ́gba ní tó gbé lérú fi dànù lérí ẹ̀ àárín òun àti Ọlọ́run ọ̀dọ́gba ni. أنا الموجود فاطلبني تجدني. ọwọ́ sọ́sọ́rùn atẹ́gùn sì ká sọ lọ́rùn rẹ̀ ń bọ́ agbádá ọbọ̀ bùbá ọbọ̀ sókòtò àárín ìwà tọ́lọ́run ọ̀dá ni. أنا الموجود فاطلبني تجدني. èmi Ọlọ́run lọ́ba tí ń bẹ ọba tí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa bẹ bí ọba sì sí bẹ̀bẹ̀ mọ́ èmi ni ó tún ṣẹ́kù wọ́n palẹ̀ ẹyin mọ́ yọ sẹ́kẹ̀ mi Ọlọ́run ò lè ní gbogbo ayé irọ́ ni. أنا الموجود فاطلبني تجدني. àwọn tó ní ṣáájú tiẹ̀ dà wọ́n jù ú lẹ̀ wọ́n lọ náà ni ayé sì tún di tẹlómi. أنا الموجود فاطلبني تجدني. àwọn tó ní ipò àwọn ọ̀ríjìnà ipò àwọn dà tòun ti pò wọ́n jù ú lẹ̀ ayé sì tún jáyé ẹlòmíì sì tún tẹ́rí sípò ní sì tún gbé lọ. أنا الموجود فاطلبني تجدني. ọ̀rọ̀ tí n bá dá sí ọ̀rọ̀ yẹn ò lè yanjú lọ́jọ́ kó ara rẹ jẹ́ irọ́ ni ọ wà láyé ò ní dá sọ́rọ̀ ọ̀rọ̀ ó sì yanjú. أنا الموجود فاطلبني تجدني. àfa ọ̀rẹ́ wa rìn bí à ń jónù. وإن رمت سواي فلم تجدني. onípẹ̀nu Ọlọ́run sì fàlùbáríkà sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ yóò mú 1,000 yóò lòun fi ṣàdúrà fẹ́ nìkan yóò wá gba over 100,000 lórí 1,000 ni. أنا الموجود فاطلبني تجدني. èmi Ọlọ́run èmi ní ń bẹ Ọlọ́run ní ẹ jẹ́ ìròyìn ara mi fún yín wàyí. tàwídì ti tó báyàn sọ̀rọ̀ ọba tẹ ẹ̀rí torí yín ọba tẹ ẹ̀mọ́ bolẹ́ parí sí tó sì ti mọ ibi tẹ́ parí ẹ̀ sí. mo fàsìkò yìí bẹ́ẹ̀ lọ́hùn bí mo sọ̀rọ̀ dé yìí His Excellency Malam Abdulrahman Abdulrazak
mo bẹ̀ ọ́ Ọlọ́run ọlá bí a sọ̀rọ̀ dé yìí mọ́sàájì ọ sọ̀ọ́re. أنا الموجود فاطلبني تجدني. fatlubuni tajidini wá èmi Ọlọ́run ó rí mi wòrà rẹ wo ó sì rí mi Ọlọ́run. فاطلبني تجدني. wá wọn rìn rẹ bó ń ṣe ń rìn ọ̀ ń gbẹ́sẹ̀ kan ọ̀yẹ̀ gbé kan lélẹ̀ èkejì ti tún gbéra èmi Ọlọ́run wò mí síbẹ̀ òní. فاطلبني تجدني. wá èmi Ọlọ́run sára ojú rẹ tó fi ń rí náà ọ̀ ń wo ọ̀kan kan báyìí bẹ́ẹ̀ nìkan bá sì ń bọ̀ ó sì mọ bá òun kọ́ ló ń wò àmọ́ tó o bá sọ̀rọ̀ tán pẹ̀lú ẹni tó wà wá ní gbogbo àti bàbá àwọn bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ń wò ọ́ òun sì kọ́ ló ẹnìkan tó fèsì ni àmọ́ látara àlùbáríkà fi function ojú tọ́lọ́ ní ọmọ function ó tún wo nǹkan mi. فاطلبني تجدني. kí ló ń wọ́ Ọlọ́run ọba kí sí wá Ọlọ́run sára ara rẹ àníkọ́ láṣẹ lẹ́nu lánàá ká sì gbàṣẹ lẹ́nu rẹ lónìí kẹ́lómi ó sì máa pàṣẹ ẹni kó sì máa ṣẹ wá èmi Ọlọ́run síbẹ̀. فاطلبني تجدني وإن رمت سوايا فلم تجدني. àkọsáwọn dàbí àníyàn ni. وإن رمت سوايا فلم تجدني. wà ń rúmùtà síwáyà tẹ̀jídí ní alálàáṣẹ òru àfa wa ni wà ń rúmùtà síwáyà. وإن bọ́ ọ bá ti رمت rún nǹkan mi tó rún سوايا nǹkan mi lẹ́yìn mi Ọlọ́run síwáyà tó yàtọ̀ sí mi Ọlọ́run. فلم fàlámù tẹ̀jídí ní تجدني. èmi Ọlọ́run bọ́ mọ́ ọ lọ́wọ́ nù ò ní rí mi mọ́ èmi Ọlọ́run mọ́ bọ́ mọ́ ọ lọ́wọ́ nù Ọlọ́run ti bọ́ mọ́ àwọn kan lọ wọ́n sì mí bẹ níwájú àwọn wọ́n sì mí bẹ lẹ́yìn àwọn ni Ọlọ́run ti kú lọ́rọ̀ ń bẹ nú ọkùnrin bẹ́ẹ̀ ń bẹ nú obìnrin bẹ́ẹ̀ kọ́dà ń bẹ nú àfa bẹ́ẹ̀ Ọlọ́run ti palẹ̀ mọ́ kó lọ́dọ̀ ẹ̀. وإن رمت سوايا فلم تجدني. وإن رمت سوايا فلم تجدني. وإن رمت سوايا فلم تجدني. إذا بدي عصاني ولم يجدني. إذا عبدي عصاني فلم تجدني. àfàwọn àgbà aláya ìsá àbùdí àsọ́ni bẹ́rù mi bá ń sẹ̀mí ẹ̀rí ń sẹ̀mí. فلم تجدني. ń kọlù mí lérí ìrìn ń kọlù mí lérí ọ̀rọ̀ ń kọlù mí lórí ìwà ọ́fíìsì tá a gbé ọ sí ni ọ̀ ń kọlù èmi Ọlọ́run látara ọ́fíìsì náà. إذا عبدي عصاني فلم تجدني. ipò tá a gbé ọ sí ọ̀ ń kọlù mí lérí ipò náà ọ̀ọ́dára rẹ gbé bẹ́ẹ̀ ó wu àwọn Ọlọ́run ká gbé ọ bẹ̀ ni bọ́ ọ bá lóore ìwọ náà ti mọ̀ pé o lè lábọ̀ rẹ̀. إذا عبدي عصاني فلم تجدني. gbogbo tí ń jẹ́ agbára gbogbo tí ń jẹ́ mo ṣètà ní òbí mi gbogbo tí ń jẹ́ gbé bẹ́ẹ̀ bá rí mi ẹ lè dá nǹkan kan ṣe Ọlọ́run ní ẹgbẹ́nu yín sọ̀hún èmi Ọlọ́run mú ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni wọn ò bá rí ọ wọn ò ṣe nǹkan bí wọn ò rí ọ ayé ọjà ayé bó o ṣe ń bẹ̀ mọ́ ọ kọjá lọ náà ni àwọn tó ju tiẹ̀ ti kọjá lọ èmi Ọlọ́run èmi mo gbó nǹkan yányá ọwọ́ mi lọ́wà bí wẹ́rù mi bá wá sẹ̀ mí. فلم تجدني. má jà kàn mú náà pé Ọlọ́run mo ṣẹ̀ yìí ṣé yóò fi rí jì mí bọ́lọ̀ ń bá darí ẹ̀mí rẹ̀ pé gbogbo ohun tí mo ṣe yìí mo sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ mo da gbogbo ẹ̀rú ìwọ Ọlọ́run dákun ṣàánú mi tún ṣe bẹ́ẹ̀ mọ́ tọ́wọ́ amútẹ̀sùbà Ọlọ́run níbi ọba ti ṣe bẹ́ẹ̀ mọ́ èmi Ọlọ́run mo mójú kó o. أنا الغفار فاطلبني تجدني. ẹ̀yà dàbí ẹ̀ wí bẹ́ẹ̀. أنا الغفار فاطلبني تجدني. أنا الغفار àfàwàdà mẹ́gòrò èmi Ọlọ́run èmi lọ́ba aláforíjìn. أنا الغفار. èmi lèmi fẹ́rí jìyàn. أنا الغفار. bọ́bá ti túbá bọ́bá lòun ò ṣe bẹ́ẹ̀ mọ́ èmi náà mójú kó.
أنا الغفار Eh. فاطلبني تجدني. Máa wá èmi Ọlọ́run, máa wá mi, bọ́n ti ń wá mi. Fàtúlùbù ní tẹ̀jìdì ni, ó rẹ̀ mi Ọlọ́run, n ò jìnnà sí ọ. أنا الغفار فاطلبني تجدني. Ẹ wo Kwara State lọ ràn-ìn, ẹ wo Ìlọrin lọ sùn, ẹ rí pọ́ wọ sọ́ọ́rí. كرمكم الله. Gbogbo ìjọba tá à ń ti ń lò, Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore. آمين. Àwọn náà ṣe wọ́n tí wọ́n lè ṣe. Amadi Ramani yìí, ọwọ́ apá Muragaji. أيها الموجود صبرا إن بعد العسر يسرا. Bó ti rí nu. أيها الموجود صبرا Ìwọ ọmọ ìyá mi tẹ́bi ń pa lọ ṣe sùúrù. إن بعد العسر يسرا. Lámẹ̀gòrò lẹ́yìn ìnira ìdẹ̀kùn lọ́kàn. إن بعد الحزن أمنا فاحتسب في الحسن يسرا. إن بعد الحزن أمنا. Kò sí bó ti wù kí ìbànújẹ́ náà ò tó láyé, gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ jókòó lẹ̀, bó ti wù kí ìbànújẹ́ náà kọ́ kọ́ńkírẹ́tì tó, á padà dunnú lẹ́yìn ẹ̀. إن بعد الحزن أمنا. Bọ́ba ń banújẹ́ lérí ọmọ pé wọ́n Ọlọ́run ọ̀rọ̀ mọ bí ni ọdún kẹẹ̀ẹ́dógún ni ogún ọdún ni gbogbo àwọn tó ń jọ sìn wá ń yàwó ẹni ó bí mẹ́ta ẹni ó bí mẹ́rin bọ́lá ń bá lòun gbede láìlà ó bí àkọ́kọ́ tó ọkọ̀ bí báyìí ó sì bí ibẹ̀rin. إن بعد الحزن أمنا. ẹni tí ń banújẹ́ yóò wá ẹni tí wọ́n ń bú ẹni pé èmi ọmọ mẹ́rin èmi náà Ọlọ́run bèbí Ọlọ́run tí jẹ́ nánu ni. إن بعد الحزن أمنا. bí ọba sí tiwa ni kò lè débi tó dé ní irọ́ ló ń pa bó o sí láyé yóò débẹ̀. إن بعد الحزن أمنا. Kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà tí wọ́n bá fọwọ́ wa sí ọ̀rọ̀ ò lè yanjú irọ́ ló ń pa wọn ò ní fọwọ́ rẹ̀ síjọ́ kan tó tàka kàkánú sàárè ọ̀rọ̀ ó sì máa yanjú. إن بعد الحزن أمنا. Kò sí tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá gbé gbọ̀nà ọ̀dọ̀ wa báyìí kò lè yanjú irọ́ ló pa kọ́dà wọn ò tún yanjú wọn náà papọ̀ mọ́rọ̀. إن بعد الحزن أمنا. bí ọba sì tiwa ni ẹkún tí ń sùn ni kò ní í dákẹ́ Ọlọ́run nírọ́ ni èmi ní ń palẹ́kún bẹ́ẹ̀ mi Ọlọ́run bá jàgbà kúrò lọ́wọ́ ẹ̀ mo lè transfer ẹkún sí wọn náà. إن بعد الحزن أمنا. ọwọ́ mi ni gbogbo ẹ̀ wá. فاحتسب في الحزن يسرا. إن بعد الحزن أمنا. فاحتسب في الحزن يسرا. ń wò pé mọ̀fásírù ń bẹ́ ń jòkó. كرمكم الله. Bàbá mọ̀fásírù láwọn ò tí ì fún mi sí gínà o. لا يكون الدمع دوما. kálukú ọ̀lọ́ ṣe wọ̀ ọ̀kọ́ lọ́ mọ̀ wọn rẹ̀ níbi Ọlọ́run ọba gbẹ́ nìkan rí o lè gbé débẹ̀ agbára rí o gbé ebi wọn fẹ́ jẹ mọ́gàjì ládùúgbò tó dìde pọ́n wípé ibi tá a bá lọ ni bàbá wa ọba máa lọ wọ́n jábúrò ẹ̀ ibi tá a bá lọ làwọn bàbá wa ọba máa lọ ẹ̀wẹ̀ aláì mọ̀ wọn ara. Adéwájú ọba ní wọlá fún kéèkàn yín kọtán kálukú wa gbọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó gbọ́nà adéta èyí tó gbọ́nà kí wọ́n gbé ìyá àṣẹ àlọ́lé papọ̀ àṣìjọ wá papọ̀ ni wọ́n gbé rúbùkù ilé yẹn gbé lọ́lé papọ̀ ebe ẹ̀ ń múra lẹ́ẹ̀kan tí ẹni kò sí tẹ́ ẹ sọ ọba ẹtìyín lọ́ba ó sì. لا يكون الدم دوما. ọba àlọrin tó ṣe pé Ọlọ́run ló tẹ́lẹ̀ dè wọ́n ó tún lékè dè wọ́n wọn ò ní sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tí ń sọ̀rọ̀ àìsí sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ náà tún ni. لا يكون الدم دوما.
tọ́lọ́hún ṣe fún His Excellency Abdulrahman Abdulrazak inú àwọn tọ́lọ́hún ṣe fún ẹni pé inú àwọn tọ́lọ́hún ṣe fún ni pé wọ́n ní bọ́ bá tàyàn lọ́rẹ ọkọ̀ kẹ́kẹ́ ọ̀gá ẹsẹ̀ àná wọ́n lọ́kọ̀ wọ́n ní ẹrú ọlọ́run kan ní fún mi làbárí wọ́n lọ́kọ̀ ọkọ̀ kẹ́ sọ pé ẹ̀sà ẹ̀wọ̀n sí àná o wọ́n lọ́kọ̀ wọ́n ló sì gbọ́ kùránù yìí púpọ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ìwọ ń tiẹ̀ ebi fìlà ló bùn wọn ló ń pé wọ́n gẹ̀ kọjá wájú ẹ̀wọ̀n òkè ọ fìlà ẹnìkan ní wọ́n ń sọre gbàǹkọ̀ yìí ni wọ́n sì ní kéré tí kẹ́ sọ pé ẹ ṣe. ọlọ́njọ́ ẹ̀kọ́kọ́ ata tí wọ́n nu àfikún wọn ṣe bẹ́ẹ̀. لا يكون الدمع دوما سوف تجني السعادة يسفا. àbájá tí mo bí omi ojú tá à ń sunkún ni pé ìwọ Ọlọ́run ọ̀rọ̀ ṣe wá rí báyìí ọ̀rọ̀ ṣe wá rí báyìí ńgbà Mákà tó nira fáànù nẹ́bí Ọlọ́run ní kẹ́rù ẹ kọrí Mọ̀dínà ètò òfin máa banújẹ́ tí banújẹ́ ọmọ wọ̀tọ́ ọmọ wọléwù kópalẹ̀ ẹrù rẹ mọ́ kọrí Mọ̀dínà Ànábì dé Mọ̀dínà gba Ànábì. sallallahu alayhi wa sallam. kọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ bá a bá gbélé kẹ́bílà lọ́dún bẹ́ẹ̀ bá sí èrè àsìwówó jọ àtúnwówó kúnra wọn àtúnlọ̀ gba lémi èyí ó sì ìfọ̀fìfọ̀ kan balẹ̀ gbé bẹ́ẹ̀ bá a ti wá lu ayé nù ìwọ lókùtọ̀ ọba mọ bó ti ṣe lọ́mọ dààmú ara rẹ̀ omi ojú tá à ń sùn ni. لا يكون الدمع دوما. ó lè máa sunkún lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sunkún lọ́wọ́ láyé lónìí lọ́ọ́dì mọ́wọ́ ó lè máa sunkún lọ bẹ́ẹ̀ wàláhi alazim ibà àwọn ọmọ ló ń bí wọn èwo lọmọ tí ó nù ọ lójú nù wọn ọwọ́ Ọlọ́run ló wà. gbogbo àwọn bàbá wa olóyè ọba lọrin ńjọ́ kan ni wọ́n ṣe wẹ́ẹ̀ tó ń pè ẹ̀fọ́mọ yìí lọ́mú ẹ dákun ẹ ṣe mẹ́ta wọn bá lọrin o. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bó ti rí nu Ọlọ́run ní èmi ní bẹ́ẹ̀ di gbogbo ètò bó ni ó ti rí àtọ̀la ọwọ́ mi lọ́wọ́ ẹnu èyí tẹ́ ẹ ti lò kọjá níbẹ̀ lọ́wọ́ tiyín nítòkù tẹ́ ẹ lọ ọwọ́ èmi Ọlọ́run lọ́wọ́ ẹnu bíi sínú kù sí yìí àwọn kan ò ní sínú láyé ìbẹ̀ ń bì kan bóyá ó ti rọ̀sàn lọ́wọ́ nísìn kò sì ní sínú láyé lónìí. bẹ́ẹ̀ bá ń gbé ńgbà náà nǹkan kan tọ́lọ́run fi jù á lọ náà nù accountable lọ́lọ́run fi jù á lọ ọba tó dá wa ọba tó mọ̀ wá kó tó mọ̀ wá ọba tẹ́ mọ̀ wá nǹkan ni yóò pa yín la yóò bà tí yín jẹ́ Ọlọ́run ò sì ní jẹ́ rí ẹ máa pé wàláhì mo ṣe wàhálà lórí ààyè tí wàá rí ó sì ti yé Ọlọ́run tí ò jẹ́ orí kò sí kankan láyé tọ́sẹ̀ yẹn Ọlọ́run ojú Ọlọ́run tó gbogbo ẹ̀ ẹ bá a sọ fọ́gà ẹnu wọn tó kù tí wọn ó lò kó wọn máa bá sẹ́ wọn lọ. bọ́gà bí Ramani Rataki bá yọ ojú fọ́mọ Ìlọrin báyìí tó yọ ojú kan fọ́mọ Ìlọrin níbi tí ò ní tí a lọ́rùn dé wọn àní kọ́dà kó sì wáá yọ kejì náà kọ́dà kó kúkú wáá fa ẹlẹ́ẹ̀kejì náà yọ fún wa wọ́n bá tún wáá yọ wọ́n ní èyí tí wọ́n kúkú wáá yọ kínní ẹ máa wọ ọmọ Ànábì Ádámà o èyí tí wọ́n yẹ yọ kínní tí wọ́n yẹ yọ kejì kí wọ́n kúkú kọ́dà kó wọ́n kúkú wáá gé erí fún wa ọmọ Ádámù ọmọ rí nǹkan kan wí ni èyí wọn ni kọ́gà ọmọ wo anybody kọ́ máa bá sẹ́ẹ̀ lọ. èmi gan bí n bá ń ṣe wá sí níbo mi máa ní àmà wá gbádùn lọ́rin o gbogbo ẹ̀ ṣe yẹn bí n bá wá parí ẹ̀yìn wà ní tọ́ àwọn nu Ọlọ́run nu àwọn èèyàn wà á rẹ́rìn àwọn nu Ọlọ́run tèmi tí mo wí ọ́tà kúkú yé mi.
gbogbo wa lápàdé Ọlọ́run. Afáwa Abdulaziz yá wí méjì ká máa lọ. Sala dakatir. Ẹ dákun ó kù ṣẹ́jú bíi mẹ́wàá tèmi ó lò. Akramakallah. Sala ba'adu dakatir. Alhaji Usman Bibire wọ́n bi apá kan nú àwọn dókítà wọ́n bi léèrè. Ya ahla Ìlọrin. Ó ní mo pè yín Ìlọrin. Filibadiwi wal hadari. Ó ní mo pè yín ọmọ Ìlọrin pátápátá gbogbo ọmọ Ìlọrin ará Ìlọrin nílé àti lóko. Kaifa wajadita Ìlọrin. Ó ní kaifa wajadta Ìlọrin. Ìlọrin. Alhaji Usman Bibire kaifa wajadta Ìlọrin. Ìlọrin. Wọ́n bi dókítà ní léèrè. Ọpẹ́ Sàràkí wọ́n wá ń bi dókítà léèrè pé bóò lẹ ti bá lọrin nísìn bóò ní lọrin ṣe wà. Ahasanati min amse aokobi iha. Ẹ̀rín ẹ̀ wò lọrin bóò ní lọrin ti wà ṣé ọdẹ àjùtà náà lọ ni àbọ̀ bàjẹ́ jùtà náà lọ. Faqalu limutafakkiruna wan naziruna. Àwọn tí eré wọn pé tí wọ́n máa ń ronú kí wọ́n tó sọ̀rọ̀. Wan naziruna. Àtàwọn tí máa ń wo nǹkan kí wọ́n tó dáhùn èsì lérí ọ̀rọ̀. Qalu qad jadda amiruna. Wọ́n ní a ti wò lọrin lọ a wo Kwara State lọ eléré wa yìí gómìnà wa yìí ó gbìyànjú. Fi tatawwuriha. Níbi ìdàgbàsókè state. Ala tariki wa sakaki. Lórí ojú ọ̀nà àti stíríìtì. Ramani gbìyànjú. Wa fi taqaddumil biladi wa ahliha. Àti lọ wájú àti máa lọ wájú àwọn ará inú ìlú. Àti máa lọ wájú wọn. Àti kí tún ni. Wa fi taqaddumil biladi wa ahliha. Ìlọwájú ìlú àtàwọn tí ń gbénú ìlú. Abdulrahmani Abdulrazak ó gbìyànjú. Ká fi ti ọ̀tẹ̀ kún. Ká fi ti ọ̀tẹ̀ kún. Ká fi ti kèéta kún. Ká fi ti jàǹbá kún. Ká fi ti àgbà tiẹ̀ ká fi kún. Ṣé tìràmọ́nì ilẹ̀ wàá gbà ní ẹ̀wà jẹ́ nǹkan pàtàkì? Ṣé tìràmọ́nì là gbà ní ẹ̀wà jẹ́ nǹkan pàtàkì? Àwa tọ́lọ́hún ẹgbàá ni. Ẹgbàá tọ́lọ́hún gan-an. Lẹ́yìn wàá gba ti ní Ramani wàá kà kún pé àwọn kan láwọn gba àníkọ́ máa bá ṣe tiẹ̀ lọ ntẹ́ bá ṣe kalẹ̀ ńlá yóò máa sọ. Ẹ bá sọ fún wọn kí wọ́n dákun gbogbo ọ̀nà ni wọ́n ti ń ṣe wọ́n ti tún àwọn roundabout kan nísìnyí àmọ́ tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ wọ́n ti tún débẹ̀ àti tún rí i. Ẹ wá bá wa bẹ̀ wọ́n ẹ lọ́rùn ò ní kánjú pa wọ́n. Ọlọ́run wọlé àwọn bàbá tó bí wọn. Àmín. Kò ní pin wọn pa etí gómìnà wa bá tún fẹ́lẹ́ yìí tí ń lò lọ́wọ́ yìí Ọlọ́run o wọlé Ramadan tá à ń gbà mọ́sà fi lé lọ́wọ́. Àmín. Fàlà. Ẹ dákun ẹ bá wa sọ fún wọn látọ̀ mọ́ dá ọ̀nà tí wọ́n pín méjì wọ́n máa pín méjì lọ bẹ́ẹ̀ ṣe rí àwọn ọmọ márùwá kan ń bẹ Ọlọ́run ni ó ṣàánú wa lọ́wọ́ wọn ṣe rí kí wọ́n pín ọ̀nà nìdókò olówó gbìn bí wọ́n ti wá ṣe ń tà mọ́ Ọlọ́run máa ṣàlékún mọ̀nà fún gómìnà wa yìí. Àmín. Ṣé ẹ rí bí wọ́n ti ṣe ń tà mọ́ tí ò sí pé à ń tọ́nu ọ̀kọ̀ọ̀kan lọ ọ̀nà báyìí ọ̀lọ̀ tọ́nu látijọ́ tí gómìnà ti ṣe ọ̀nà tá a mọ́ kò sí tráfíkì mọ́ bẹ̀. Bẹ́ẹ̀ la fẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ okòrò kí wọ́n pín méjì déédéé okòlówó kí wọ́n wá fi ìyànà ó jèrè òun kí wọ́n parẹ́ ẹni tí ó bá yà kó máa lọ́ọ́ yà níwájú FGC yóò jèrè o kẹsẹ pé ò ní jèrè yóò wá lọ yà FGC wàá wọnú ilé wọn bó ti dáanu ọ̀nà ni ọ̀dà rárá àwọn mọ́rúwá ni wọ́n ti mú kíní tí wọ́n pè ní ẹ̀lẹ́ wọ́n kàn tọ́ọ̀nù mọ́yẹ̀ ló wájú ni a lè lo wákàtí 4 bẹ́ẹ̀ jọ mi ẹ dákun ẹ bá wa sọ fún gómìnà kí wọ́n bá wa ṣèyí wọn náà Ọlọ́run ó jọ dáa fún wọn. Àmín.
فلا أحد يمشي بدون تحرك رأس. ẹ sọ fún wọn gbogbo ẹ tí máa ń pẹ́ nìkan orí ṣe ẹ sọ fóun náà gbogbo ẹ tí máa ń pa àwọn ọ̀gbádùn ẹnìkan ẹ sọ fóun náà ta lólúwa ẹ tí ó rìn tí rí òní mi wọn èbí òun tọ̀hún bá a gbé iléwọ̀ náà lọ́wọ́ jídànù ó ṣe màláìka dùnú àdánwò ní kébọ́ lọ́wọ́ balẹ̀ yóò pè jídà ọlọ́mọ jù sí wájú ọ̀gá tí ń bá ń wẹ̀ wájú ọ̀gá ẹ pé fóònù ó sì gbóná àmọ́ bí ọba sí wájú ọ̀gá ọwọ́ kan ní òkè àwọn bá ń bẹ wájú ọ̀gá kò ní gbé o ọlọ́wọ́ bá ṣe dáadáa fún gbogbo yín. àmín. gbogbo wa náà ọmọ lọrin ni wá ọmọ ìyá kan náà ni wá Islam ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́run dọ́gba kó sì pé gbogbo ẹ̀dẹ́ ìtọ́ dá Islam ní ká ṣe ẹ̀wọ̀n lọ́hùn ọ̀rọ̀ ọ̀rùn kó o pé Islam ní kí gbogbo yín ó ṣe àmọ́ lọ́hùn kò sí bẹ́ẹ̀ ìwọ máa sin tiẹ̀ ìwọ máa sin tiẹ̀ ìwọ máa sin tiẹ̀ ó sì rán ànábì tiwa sí wa ànábì ní kò síjà lakum dinukum waliya din ẹ máa ṣẹ̀sìn tiyín ẹ jẹ́ mi ànábì náà fọwọ́ mẹ́sìn àdínì tèmi tí ń sìn. ká lọ bí ẹgbẹ́ mi kò sí kankan wàláhi làzim oore bẹ̀ ni ká jìjàdù wálé ìyá sáyidá níjọ́ tẹ̀ tí ń lọ kílẹ̀ wá gbé wá wàláhi wọn làwọn ò fún wa transformer méjì fàdúgbò wa yìí àwọn tọ̀hún náà táwọn náà ṣe bbb àwọn náà wà pé ẹ wá o ẹ dákun wa wà mítìnì báyìí o àwọn tọ̀hún tí wọ́n ń ṣe kínní o wọ́n ti fún wọn transformer méjì o kílẹ̀ àwọn ò gbé lọ lé o kílẹ̀ àkó lọ lé o wọ́n ní tọ̀ àwa náà dé mítìnì tá a lọ lánàá wọ́n ní wọ́n gbẹ́ wọ́n fún wa ní borehole 5 ládùúgbò wa ní ti ń jóṣèlú nù àmọ́ àwa sọ ọ́ di nǹkan kí nǹkan àwa tó mọ́sálásí ẹ̀ wá ń sí èrè wọ́n wá ní sọ́fù ọwọ́ adúró wa ní àwọn APC ẹ̀ tiẹ̀ ní ó sì bá sáfù jẹ́ torí kò fẹ́ dúró ti APC ẹ̀ tún bá APC nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ tún bá dé mọ́sálásí ni. bọ́bá wọ Ọlọ́run kí gbogbo wọ́n jẹ́ mùsùlùmí ọ̀kápá ẹ̀ dámẹ́gòrò àmọ́ kò sí bẹ́ẹ̀ ìyapa tá à ń yapa ara wa kí wọ́n sọ̀rọ̀ kí n má gbà kémi ọ sọ kí wọ́n má gbà nínú àṣẹ Ọlọ́run ni kí nǹkan ó lè dáa ni ẹnìkan padà wá pé ọ̀dọ̀ ẹ̀ wá èyí tí wọ́n wí àṣẹ èyí tí wọ́n náà wí àṣẹ èyí tí bàbá Mágàjí wí láwàá ṣe ẹ̀wọ̀n kan láti bí ìyapa ẹnu tá a yapa ńbẹ̀ ni tó da tiwa jáde wa bọ́lá wọn ti tó ayé nù èwo láwàá dọ̀tá sí torí náà adúgbò fọlọ́mù o. alhamdulilayi. adúgbò fọlọ́mù o. alhamdulilayi. adúgbò fọlọ́mù o. alhamdulilayi. Ọlọ́run ó tún mú ọjọ́ wa tá a gbádùn ara wa dáadáa bisimilayi.